Welcome to Culture Africa TV. À ń lọ pẹ̀tù láti tu gbogbo ẹgbẹ́ ayé àti tọ̀run kí wọ́n kún wa lọ́wọ́, kí wọ́n má jẹ́ kí àwa tá wà lórílẹ̀ kí wọ́n má jẹ́ ká tẹ́, kí wọ́n má jẹ́ ká tí, kán kún wa lọ́wọ́, kárí bá ti ṣe, ká rọ́nà gbégbà, kágbára ayé ọ̀tá ẹni ibi kó má ṣe ká wa. Gbogbo tí ó bá ti ń lọ sí ẹnu, àwọn Yorùbá wa máa pòwe kan wọ́n á ní wẹ́wẹ́, ara wẹ́wẹ́ ní biscuit, sweet, chewing-gum, ọ̀gẹ̀dẹ̀, àádùn, ìrèké, àgbọn, gbogbo tó bá ti dùn torí wọn kì í ṣe ẹgbẹ́ kíkan, wọn kì í ṣe ẹgbẹ́ ẹlẹ́kún bí kò ṣe pé kan pani lẹ́rìn kan dùn ní nínú. Mo rọ̀ wọ́n ní kí gbogbo wọn padà wá sílé torí èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi náà ti jẹ́ kan nínú evangelist dáadáa tí mo jẹ́ elégbè lẹ́yìn Ayẹ̀wò Adélakùn àjọkọ̀ amọ̀nà tètè wá ní 1978-79 nígbà tí Ayẹ̀wò Adélakùn tó jẹ́ sergeant nínú sọ́jà ní Kaduna òun jẹ́ choir leader mi nínú àwọn èèyàn tí a jọ ń gbé Kristẹni ń gbà yẹn ṣùgbọ́n lórí àìpadà sí ìṣẹ̀ṣe oríṣiríṣi nǹkan ló dé ṣùgbọ́n nígbà tá a padà sí ìṣẹ̀ṣe a rí pé nǹkan tó jẹ́ ti bàbá ńlá bàbá wa kò ṣeé fi wé kò láfiwé rárá. Mo wá rọ gbogbo wọn kó padà wálé, ọ̀rọ̀ wọn á dẹ̀ tùbà, ọ̀rọ̀ wọn á dẹ̀ túṣẹ, àwọn alálẹ̀ wọn á dẹ̀ dúró tì wọ́n. Àkọ́kọ́ náà mo kọ́ ṣàdúrà fún bàbá wa Ọlọ́fin Àdìmúlà aláṣẹ kejì òrìṣà torí bàbá wa ló ní ọdún tá à ń ṣe léni gangan torí elémèrè náà ni bàbá wa tí ẹ bá gbórúkọ wọn wọ́n ní ẹni ìtàn orúkọ yẹn ní ìtumọ̀ ó ní àpẹẹrẹ tó lágbára. Bàbá wa gangan náà ń ṣe ọdún a fi mí ṣe aṣojú ni a fi mí ṣe alámòjútó ni kó má bàa bàjẹ́ Elédùà ò dẹ̀ ní jẹ́ kó bàjẹ́. Àdúrà àti ìwúre mi ni pé kẹ́mi bàbá wa kó gùn, kí bàbá wa kó ṣọ́lẹ̀ pẹ́, kẹ́sìn ọba kó jókòó pẹ́, ìrùkẹ̀rẹ̀ kó dọ̀kínní, kádé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí bàbá wa má ṣe fẹsẹ̀ kan kíbi má torí nínú ọba tó jókòó tó ní kí ìṣẹ̀ṣe àti àṣà kó máa lọ síwájú tí wọ́n dẹ̀ náwó tí wọ́n nọ́ra ni wọ́n wà. Àwọn tó ṣe tọdún yìí ni wọ́n ṣe nígbànígbà. Àárín èmi àti wọn kò dẹ̀ ní bàjẹ́, àárín alálẹ̀ Ifẹ̀ kò ní bàjẹ́, gbogbo ilẹ̀ Oòduà kò nítorí wọn bàjẹ́, wọn á pẹ́ lásẹ̀, wọn á kó wa débi ilẹ̀ ìlérí. Mo gbà ládùúrà ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run onípàpọ̀lá bàbà onípàsàn ọ̀wẹ́rẹ́ ajónímọ̀ farakan ni èsì lára àrùkò ẹ bá mi ké múso ẹ bá mi dá múso ẹ bá mi dá múso àti gbogbo àwọn tí wọ́n wá síbí lẹ́nìí gbogbo ọ̀nà máa kéré òkò délé. Ajé tó wà nínú tá a fẹ́ ṣe lẹ́nìí ló máa jẹ́ tiwọn, òṣì tó wà níbẹ̀ kò ní jẹ́ tẹnì kankan wa. Ire la máa rí mú, ọlá la máa rí mú, ẹni wọ́ máa rọ́mọ, ẹni wọ́kọ̀ á rọ́kọ, ẹni tí ń wá ìgbéga lẹ́nu iṣẹ́ á rí, ẹni tí ń wá ṣe á rí, ọkọ̀ kálukú ó balẹ̀, wọn ò ní jẹ̀bàjẹ́, orí wọn ò ní gbàbọ̀dẹ̀. Gbogbo apáta ẹgbẹ́ ayé á jẹ́ ká ṣẹ́gun ọ̀tá. Onípàsàn ọ̀wẹ́rẹ́ la pè wọ́n, ẹni tó bá ló kú bí tá gbègbà tó lòun ò ní dẹ̀yìn pàṣán ọ̀wẹ́rẹ́ wọn máa bá wa fi wọn. Ibi ni ó máa ń ṣẹlẹ̀ nínú ilé tiwọn, ire ó máa jẹ́ titi wa. Ẹ bá mi dá múso.